ọbẹ̀ yẹn ti jiná? Bàbá yín ò ní pẹ́ dé o. Mo ti sebẹ̀ tán, omi ẹ̀bà ló wà lórí iná màámi. Ó dà bẹ́ẹ̀. Tóyọ̀sí, yọ nǹkan tó wà lẹ́nu ẹ yẹn. Ọkọ mi, ẹ káàbọ̀. A ní àlejò. Ẹ ǹlẹ́ arábìnrin. Ẹ ṣé. Má ṣe ọmọ eléṣe o. Ó lè má jẹ́ ọkùnrin, ṣùgbọ́n ẹ̀jẹ̀ ẹṣin ni. Síwájú ohunkóhun ebi tí ẹ̀ ń pa mí, ẹ fún mi lóúnjẹ. Ta ni obìnrin yẹn màámi? Akọ̀wé bàbá yín ni. Mi ò mọ ìdí tó fi tẹ̀lé wálé. Olóyè, oúnjẹ ti wà lórí tábìlì. Aya mi tuntun ni. Akọ̀wé yín. Ó ti dìyàwó mi nu. Olóyè, ó ti tó báyìí ni. Bẹ́ẹ̀ ni o, mo fọ́mọkùnrin. Tó bá kọjá agbára rẹ̀ o lè kó jáde. Olówó orí mi, akọni arówó lò mí, ọmọ arówó ìyábùnà. Ìgbà wo ni kí n kó ẹrù mi wọlé? Ń sọ fún kan lára àwọn ọmọ ọ̀dọ̀ mi kó lè kó gbogbo ẹrù rẹ̀ sínú ọkọ̀ ilé rẹ̀. Mo gbádùn bí ìrà tó bọ́nú ṣúgà. Ìsá ti fún mi lọ́kùn ẹ̀. Wọn ò fẹ́ gbọ́n kankan mọ́. Ẹ má ṣe ìyọnu. Ọkùnrin méjì làǹtìlanti ni màá kọ́kọ́ bí fún yín. Lẹ́yìn náà 3, lẹ́yìn náà 4, 5 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún lọ́pẹ́. Àjà kọ́kọ́ bẹ̀rẹ̀ gbẹ̀ lọ́yọ̀ kan náà. Tọ́ gbọ́, bàbá àti aya kọ́ mọ́ fún mi ìbẹ́fà, ìbẹ́jẹ́, ìbẹ́jọ́, ìbẹ́sàn. Kádìjú Ayé mi o. ṣe bí ẹni kú, káwé ni tí ó sunkún ẹni. Ìyàwó rẹ̀ wà ṣàlẹ̀ ẹ̀mí àlà ni. Ẹ lúkúlùkù bó o ní. Àlàáfíà la wà, ojú ẹ máa ń dàn. Àdín àgbọ̀n ni. Adé àgbọn bò ó, iṣẹ́ ọwọ́ rẹ wà níjọ. Ta ni o ṣàìmọ̀ pé orí rẹ ni Àlàní ná gbogbo owó rẹ̀ lé? Ẹ mọ ọ̀tàn mi ń bẹ̀. Ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Àlàní náà ń kọ́. Àlàní máa ti kérò lọ. Ó sáré gbé àwọn oníbàárà rẹ̀ lọ sí ọjà ọba. Irọ́ o, irú àwàdà wo nu? Ọkọ rẹ̀ kọ́ nìyí. Bẹ́ẹ̀ ni, àmọ́ ọkọ tèmi ló lò. Ọkọ rẹ̀ ti yọnu. Ẹ jẹ́ ń wọlé dúró ń gbà náà. O ò ní lè wọlé. Àlàní ò fi kọ́kọ́rọ́ lẹ̀. Aláràka rẹ̀ ò rántí. O rí wípé ta lèmi gan jókòó sí. Irú ìwà wo wá ni Àlàní ń wù yìí? Ó sì sọ fún pé òun ò ní jáde léni o. O ò ní bínú ni, òun náà rò tí tẹ́lẹ̀. Àti wípé ọrọ̀ ajé ló bá lọ. Àbí owó la fi ń ṣọkọ obìnrin. Ẹ̀yin tá lè sísìn ìbá gbèsè. Kò kúkú rí bẹ́ẹ̀. Ẹ wo, ẹ bá mi gbóúnjẹ yìí fún. Màá padà wá tó bá ṣe díẹ̀. Bẹ́ẹ̀ tí ẹ rí ṣàlẹ̀ ẹ̀mí Àlàní ayáre lọ́dẹ ọkọ ìyàwó ọ̀rẹ́ wa. Ẹ ṣeun, ẹ yé gbé mi mọ́ra. Wo ìwọ àti Àlàní lẹ́jọ́ máa lo ara yígbó. Lẹ́yìn ẹ̀ kò sí obìnrin míì mọ́ nígbésí ayé Àlàní. Ọjọ́ ìgbéyàwó yìí ń fi lé pọtí tí ń fi ọ̀nà roka. Ó dàbọ̀, èmi náà ti ń lọ. Ẹ̀lúkú ti fún lọ́rùn. Ṣé ẹ kó lá jẹ oúnjẹ òun? Ẹ máa gbọ́ràn, ó fi mí ṣe aṣọ́bodè. Ó ní má jẹun. Nǹkan kan ni ìwọ náà ń jẹnu léhun. Yẹn yàtọ̀. Òun ni wọ́n ń pè ní oúnjẹ tí a bá ń jẹ tí ò gbọ́dọ̀ fún ọmọ ẹ̀ jẹ. Àlàní oró kòkòrò gbé nǹkan nìṣẹ́nu wúyẹ́. Owó ọkọ̀ ṣalé wá. Má kó bá mi. Ojú méje kẹsà mi gbọ́. Àlàní, ó yá, abó ti rẹ̀ ẹ́ ni. Rírẹ̀kẹ̀, ó rẹ̀ mí tì. Àfi bí ẹṣin. Ìyá Bímpé. Ìyá Bọ̀m̀bọ́ì, báwo ni? Mo wá greet ìwọ àti Tóyọ̀sí ni. Ilé dá ever since Bọ̀m̀bọ́ì ti padà sí school. Ó, ṣé àlàáfíà ni Bọ̀m̀bọ́ì wà? Báwo ni kò ṣe ní wà ní àlàáfíà?
nígbà tí ó ti collect gbogbo owó tó wà lọ́wọ́ mi all in the name of school. ṣé wàá sọ pé inú ẹ̀ ò dùn sí ni. ariwo yín ti ń pọ̀ jù ṣé yìí nìkan lẹ̀ ń gbénu lé ni. ta ni òmùgọ̀ tí ò mọ̀yán kí abilala lẹ́nu yìí. ìyàwó tuntun nìyẹn